ẹni tó bá ràánú gbà tó bá forí ṣe fọrùn ṣe fún yẹn, àwọn tó bá forí ṣe fọrùn ṣe fún yẹn wọn èyí tún mọ̀ fún wọn tún fi bí ṣu. ṣùgbọ́n èrè rẹ̀ ń bẹ láyé ìyá àtọ̀run torí ọlọ́run tó dá ó ti ní nǹkan tó dálẹ̀ fún ó ní ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Ó dẹ̀ lọ bá olórí ogun, ó lọ bá Sọ́ọ̀lù, wọ́n á ṣẹ́gun bàbá yìí eléyìí tó ń ṣe, ó dẹ̀ gbégbèsè, ó dẹ̀ ṣẹ́gun. ẹgbọ́n kí wá ló fi ṣe, ló wá di pé Sọ́ọ̀lù lè pa ẹ̀mí ẹ̀ káàkiri. Dáfídì wá dé tí ò lè gbélé, tí ò lè gbé òkú, tí ò lè gbé tí ò bọ́rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel ṣe jẹ́. Torí Muyideen rí orí ọ̀fẹ́, kò mọ̀ pé irú nǹkan báyẹn lè ṣẹlẹ̀ sóhun, ó ti wò pé bí wọ́n ṣe mọ̀ bá a lọ. ṣùgbọ́n suddenly orí ọ̀fẹ́ dé tó dẹ̀ wá jẹ́ kó fara dà kó fi ṣẹ́kun, ó lè di àánú mọ́ lọ́wọ́, ṣùgbọ́n ó ṣe orí ọ̀fẹ́ lọ. Ibi tí mo fẹ́ ká fojú ọ̀rọ̀ ìlú yìí yàtọ̀ ń bẹ́nu àánú àti orí ọ̀fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá rórí ọ̀fẹ́ a máa ṣe orí ọ̀fẹ́ lò torí lójú ẹ̀ ló yẹ kó ṣe ní tó ń ṣe yẹn gangan ló dáa. sì nímọ̀ pé orí ọ̀fẹ́ lásán lòun ní. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti jìyà fóun sẹ́yìn nígbà tóun ò tiẹ̀ tí ì tóun mọ̀. Tẹ́ bá rẹ́ni tó ń da fún nìsín tí ò ṣiṣẹ́ tó bá sọ fún yín pé òun ò tẹ́ǹdì ẹ gbàgbọ́ o torí àwọn kan ti ṣiṣẹ́ fún un. Ṣùgbọ́n ẹ wá sọ fún un pé kó má ṣe orí ọ̀fẹ́ lò, kó ṣiṣẹ́ sí i kó lè padà di àánú àti orí ọ̀fẹ́. Torí téèyàn bá dá orí ọ̀fẹ́ lásán ní tí ò bá ní àánú yóò padà nínú. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ Muyideen tẹ́ èrè burúburú kó mọ̀ pé ẹnìkan mọ́ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá kò lè burúburú kó mọ̀ pé ẹnìkan mọ́ èèyàn láíláí. Ṣùgbọ́n tí ó wàá kù kú ọ lò mọ́ o bóyá àwọn tó fẹ́ ba tiẹ̀ jẹ́ ni báwọn tó fẹ́ tún tiẹ̀ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ Muyideen àbí tẹ́ ní àǹfààní kan sí àbí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ lè bá ń share program yìí kó lè dé ọ̀dọ̀ kó lè mọ̀ pé orí ọ̀fẹ́ lòun rí kó má wàá ṣí ó ti ń ṣí lò báyìí o kò dẹ̀ tí ì bọ̀ fún ó tètè padà sọ́dọ̀ ẹni tó yẹ pé àánú Ọlọ́run wà nílẹ̀. Ẹ mọ̀ bí t'Àgbàlá Gabriel ti bẹ̀rẹ̀ ni. Àgbàlá Gabriel ti jẹ̀yà rí kò ní ìyá kò ní bàbá mo sáré kiri ó lu gángan káàkiri. Ibi tó ti bẹ̀rẹ̀ ni pé ó lọ mínísítà wọ́n wá fún lówó ó ti lóhùn ò ní fẹ́ mọ gbowó tóun bá ti lọ mínísítà mọ́ wọ́n wá fún lówó ó wá ara wọn gbó ó wá háwó fún wọn. Ìkan lára àwọn tó tẹ̀lé ló wá rìkọ́dù ibi tó ti bẹ̀rẹ̀ tóun gun òmò kì í ṣe pé ó dìdí ìjókòó rò ó wá òpin bóyá kóun mọ kẹ opó yìí kóun mọ pèsè fáwọn aláìní bóyá òun lọ́nà tó. ṣùgbọ́n ẹnìkan tí ó wàá jìyà tí ó jìṣẹ́ tọ́nà kan ní pé ó rí orí ọ̀fẹ́ gbà torí mi lè pè láàánú orí ọ̀fẹ́ lèèyàn kọ́kọ́ máa ń rí ìlú wàá sọ di àánú nípa àṣẹ. Ẹnìkan ṣe dáadáa fún ọ dáadáa wo ni wọ́n ṣe fún tó fi dìsáàbù nǹkan tó rí. In tí ẹ̀dá gbọ́dọ̀ mọ̀ rò tẹ́ẹ̀dá bá ṣe olóore £1 wò ó pé dáadáa wo ló ṣe fún tó fi dìsáàbù £1 yẹn ló fi ní ṣe orí ọ̀fẹ́ yẹn lò torí tí ò bá fún ọ kò dínkù kò dẹ̀ ráàdì mọ́ kò dẹ̀ ní kó mọ̀ débi tó fẹ́ dé láyé. Gbogbo ẹ̀yin ti wa ọ̀rọ̀ lẹ́tún ti gbọ́ yìí o lẹ́ ṣe máa ń gbọ́ ẹ tún wá ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ràn wá lọ́wọ́ nípa wá ṣe program jẹ́ ká jẹun ẹ dẹ̀ fi lóògbà yẹn ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ lópin ẹ fi lóògbà yẹn wọ́n tún bá dẹ̀ come across fídíò nígbà àkọ́kọ́ dákun bá ń tẹ̀ subscribe kò fi lè máa ṣàrípá àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ olóye ló máa ń ti bí ìjáde àwọn ìlú yẹn ṣe kò ní jù báyìí lọ lábala títà wa Adébòkun Adébáyọ̀ pẹ̀lú pírẹsẹ̀ntà rẹ lórí ìkànnì Yorùbá Gbayì ẹ dákun ẹ bá ń ṣíà ẹ bá ń fi lóògbà yẹn ló dà fún wa ó dà. Yorùbá Gbayì TV ẹ máa ṣíà ẹ kẹ́ẹ̀dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.